àwọn ní tá ń bẹ̀rù àmọ́ yẹ kó ọlọ́pàá tẹ under ọlọ́pàá olóṣèlú ẹ má jẹ́ ń jalè nítorí ọlọ́pàá kó má bàa mú mi o ẹ má jẹ́ ń jọmọ nítorí ọlọ́pàá. They don't care about you. They designate the police to watch the individual. Private people. SARS to follow private people. Why we don't have enough police enforcement agents on the street to secure their citizens? Ṣé ìlú adùn gbogbo ayé máa respect wọn? Ìlú tí ò kíà nípa yín. Arákùnrin yẹn sunkún ó ní wọ́n dẹ̀ jí òkú ìyá àwọn lọ. Òkú tó ti kú tó ti sinmi ẹ tún ń gbé láti fi ṣògùn owó. Ìlú tí ò ní sinmi. Ìlú tí ò ní ìfọ̀kànbalẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọlọ́ba ní àwọn ọba wọ́n ní encourage wọ́n ní security. Ọmọ olóṣèlú ní security. Olóṣèlú gangan encourage wọ́n ní security ò ta ní security tí. Wọ́n á pẹ́ wọ́n á pa SARS. Tábà wá sọ ó ń bọba gbogbo ẹni tó bá ní mò ń bọba ibi àbọ̀ ò pa yín nípa ṣe ìwọ ibi ọ̀sán ó pa yín nípa agbára ìgbéwọ̀ ibi alẹ́ ó pa yín. You are not considerate for the poor masses that are wasting their life. Kidnapping, killing, butchering. Why some kings are trafficking your money and your gold out of the country? Ẹ máa ráre, ikú gbígbóná máa pa yín. Ẹ wá ń pariwo Yorùbá nation. Yorùbá nation kọ́ Yorùbá national theatre ni. 70% of Yorùbá kí Fúlàní kó pa yín lórí ilẹ̀ alààyè torí ẹ̀ ní làákàyè. Oúnjẹ ọ̀la tẹ́ ó jẹ òjẹ́ ẹgbọ́n. Ìgẹkújẹ ò jẹ́ ẹgbọ́n. Ìdìbò tí ìdè ẹ̀yìn ẹ pé Àtìkù láàrin Èkó wọ́n ń ná wọn. MC Oluomo sọ nǹkan kan. Torí owó tẹ́ ẹ fẹ́ tọrọ àbí kó lè fún yín lówó pé wọ́n lè mọ̀ pé ẹ lọ gbajú gbogbo yóò di tó sọ mọ́. Ó ní wọ́n pírìtì kinní kan pẹ̀lú fọ́tò òun àti Tinubu. Ó ní ẹni tó bá ti rí wọn tó bá ń há pósítà yẹn. Ó ní kí wọ́n ná wọn wọ police station. Ṣé mo gravity statement yìí? Did anybody talk about it? You say, well, I don't have any favor right. So, even let's say, okay, I'm a friend with MC, I'm a friend with Koko Zaria. If they are not pleased with my blood, I will not beg them for any favor. They should continue following the person they are following, and they should let me do my own thing. Nobody can control or manipulate me or intimidate Esabod. Ǹjẹ́ this statement yẹn mú tí mo rò pé gbogbo yín máa try láti narrate. Unfortunately, I don't play people's non-90 days. Even non-90 days, I don't play their show. I talk. If you see a good blogger, you give a good rendition. Only ẹni tó bá ti rí bí tó bá ti ń há poster yẹn, ó ní kí wọ́n ná wọn wọ police station. Ǹjẹ́ mo túmọ̀ tó sọ yẹn? Lawless country. When the garage boy is encouraging violence, speaking violently on social media, that they should beat them and hand them over. I don't care if they greet me tomorrow. Have I ever begged for money from the garage boys? They honor me, I honor them money. Ṣé máa sọ pé ẹ̀yin tẹ́ ya MC tó ń kí Esabod Koko Zaria tó ń kí Esabod máa tẹ̀sùn wọn lójú. Yóò tó má sì ṣe tó dáa. I'm a liberal person. That is what you know if you don't know about True Sayer, woman rights activist. We don't do favorism. We don't favor anybody. In as much I've not begged 1 cent from them. Even when they wanted to give me money for my birthday, I said no. I swear by the Holy Ghost. Ẹ bí lọ́wọ́ ìyá Ìbàdàn tó ná máa sọ fún ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn kí ni mo sọ? Mo ní mi ò fẹ́. Ṣé mo yó tó wọn ni? Wọ́n lówó jù mí lọ dáadáa. Mi ò fẹ́ ni. Torí ojú ìní. Ẹ̀yin elébi ẹ̀yin ọmọ rádaràdẹ́ tí gbàgbé bí ẹ ṣe fi lé sí. Kò kàn yín family yín bọ́wọ́ lè jí wọn gbé. You don't care. Because you need the connection because you want to visit Nigeria so that they will know that you are connected. Ara yín tí Fúlàní máa pa ni. Tó máa jí yín gbé. I've been hearing better Nigeria since I was born in 1961.
Nigeria only senior me less than a year. October 1st, Nigeria will be 62. March, I will be 62. Pray for Nigeria. I've been hearing it since the days of Catholic Church and Anglican Church. Instead of Nigeria to improve, is deteriorating. Wickedness, added those heartless egotism. I don't feel voice note left for me. The matter when you research it about it, I get perfect on that. Hello, ma. Mommy. Okay, customer. Ìjọ tẹ́ bá ti ń tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ àwọn oníṣẹ́ òkùnkùn àtọmọdọ́mọ yìí ò ní gbérí wọn ò ní ṣoríire láṣẹ ìjọba. Ẹ mọ̀ pé Timothy ti kú gbé. Timothy ti kú gbé. Mere lodging to a hotel. How many people have been killed? Obìnrin tí wọ́n pa nígbà tó lọ Nàìjíríà tó lọ kọ́ school. Did you hear anything about it again? Nigeria, once you have a power, you can murder, you can butcher, you can kill as many as possible. But what my Baba being better. Go and use any speakers or talkers. I'm not talking of the silent watcher. That's your head. You can only narrate them as you and put this up. I no cook. It is almost fake profile. Or girls and ya show. You will lose it tough in your song. The battle of Nigeria is for me and you. You forget things so easily. Wọ́n ti ṣépè fún yín ẹ̀yin ọmọ Yorùbá. Àdánwò ti dé bá yín ní agbára Ọlọ́run 70% yín wọ́n gbọ́dọ̀ pa wọ́n 30%. Ká lọ tún lẹ̀ Yorùbá ṣe. Toro ní bàjẹ́ nínú ilẹ̀ Yorùbá ẹ pọ̀ ju àwọn tó dé lọ. Ẹ wẹ̀ ní olótìtọ́. Ìyẹn lọ̀tá yín. Esabod bully the kings. Esabod kò ní dá fún àtìrandíran ìran yàláyà yín. Ẹ rántí pé mi ò lẹ́bí ní Nàìjíríà. But èèyàn lára ni bí ẹ̀jẹ̀ ń flow nínú blood wọn. Ojoojúmọ́ àgbọ̀ successful story láti Nàìjíríà rí. This is kidnap. We cut head of human being in youth hands. We only see the beginning of their arrest. We don't see the last. Maybe they are. So to the courts. Ibi tí ẹ̀yin Yorùbá mú kú mẹ́kọ̀ọ́ ibi tẹ́ ẹ ponú sí tẹ́ ẹ fi ní ṣoríire 70%. I'm a fearless lion. I've seen the unseen. You have attacked me both physically, emotionally, spiritually. I don't. Ọ̀rọ̀ máa ń dùn gọ́ọ̀mẹ̀ntì. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa ń dùn ọba. Ọ̀rọ̀ máa ń dùn. Bá a bá jọ ṣe rí àwọn olórí burúkú ọba àtàwọn political kings ni o. Àtàwọn olórí burúkú àwọn olóṣèlú òjèbí o. Ẹ̀yin olórí burúkú citizen. Ẹni kí n ṣáàwọ̀. Ẹ̀yin oníjẹkújẹ. Ẹ̀yin tí ẹ ti jẹ ògo yín abájọ tẹ́ ẹ fi ń tọrọ owó tọrọ owó kú ni. Ta ni ń tọrọ owó bí ìṣe yìí? How shameful for a grown-up and adults to be begging for 1,000 naira, for 5,000 naira at the age of 18. Àwọn òbí yín ò tí ì jẹun yín rárá. Ẹgbẹ̀rún Sàámú yín ẹgbọ́n tí Lizzy sọ nínú voice note tó líìkì. Ó lálùjọ. Ó ní tí Esabod bá ti ń sọ̀rọ̀ àwọn olóṣèlú àtọba. Ó láwọn gbìyà wọn wọ́n kàn gbòòwò fún wa. Yóò! Ewé ọdún tó ṣerú ẹ̀ ẹran ló fi jẹ o. Ewé ọdún tó ṣerú ẹ̀ ẹran fi jẹ ó parẹ́ kò kún ní àkójọ. Ẹ wá lọ́lọ́run ò sí. Àwọn egungun tó ti kú orí wọn ò ní jẹ́ kẹ́ ẹ là nídìí rẹ̀. Àwọn òbí tó ti sunkún. Wọ́n kó pamọ́ iṣẹ́ ọba ni. What is their duty? 70% ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gba sálárì tẹ́ ń gbowó ẹkún owó ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú àtàwọn ọba tó ń bayé Yorùbá jẹ́ àní Fúlàní máa pàdé yín ẹ̀rín ìpàdé wọn wọ́n gé yín ní apá wọn ó sì sọ yín dànù. Ó gbọ́mọ kí
ibi wà lórí Esabod tí tẹ́ bá ní mọ́sọ̀ lèmi ó sọ ó bọ́ mọ́ńkì pẹ̀tàjà ń jẹ ilé ìgbẹ́ lọ́bọ̀ gbogbo ìlú. MC Olumo make statement kan tó yẹ kẹ́ ẹ wá kẹ́ ẹ dé yín mọ́ tẹ́ bá máa wí MC ṣọ́ra fún kókó kí gbogbo wọn fọ́ dàgbé tí n bá tọrọ sísì lọ́wọ́ kankan nínú wọn rí nígbà wọn fẹ́ fún mi lówó níjọba dé mi gan tí wọ́n fẹ́ sọ tó mo ní mi ò fẹ́ wọ́n lówó jù mí lé mi ò yó ṣùgbọ́n torí ọjọ́ ìní àmọ́ èyí ti jẹ́ ọ̀la yín ọmọ èèyàn graduate ní pé kọ́ mi èèyàn ń ṣoríire ni MC sọ yí pé wọ́n ń pín pósítà kan wọ́n ya fọ́tò òun àti fọ́tò bíi gọ́vnà Èkó ó ní wọ́n pè fáwọn èèyàn for 1,000 naira ó ní tẹ́ ẹ bá mú wọn ó ní ẹ nà wọ́n wọ police station. Look at the violent language from MC Oluomo. Who dare are you? It shows that Nigeria is a lawless country. Why can't you? Okay. Kì í ṣẹjọ́ ẹ MC Oluomo. Kì í ṣẹjọ́ ẹ ẹ̀yin ọmọ gáréjì kì í ṣẹjọ́ mi. Mo pẹ́ wo mi lórí Instagram. Ebi ò lè gba sísì lọ́wọ́ yín. Bébí bá ń pa mí nínú ilé. Mi ní tọrọ owó lọ́wọ́ yín. Torí kéèlè lẹ́nu ọ̀rọ̀ ẹ bá kọjá ayé yín kéèlè pọ̀. Ṣẹ́yìn ẹ̀bọ̀ tó máa sọ pé èyí tẹ́ ń tẹ̀lé Esabod ẹ ṣọ́ra fún o máa bú yín lọ́la tẹ́ ẹ bá ṣe burúkú máa bú yín lọ́la. Àgùdà ò jẹ́ lọ́dẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Èmi náà ò fẹsẹ̀ rìn inú ilé mò ń gbé mo dẹ̀ ń wọṣọ. Èdè àgọ̀ ló sọ MC Oluomo. Ó sọ wípé this coming election is going to be very bloody. It will kill loads of people on the street of Lagos. Àwọn tó bá ń tọrọ owó lọ́wọ́ yìí tó ń wá connection. Àwọn ní kẹ́ mọ̀ ọdún kọ̀ọ̀kan mọ́. Ń bọ́ mọ́ kí ẹgbẹ́ pé nígbà bribe lọ́wọ́ ẹni kankan Nàìjíríà. Tí n bá mọ ọ̀rọ̀ pa ni màá ti di billionaire. Esabod is the biggest voice in the whole Nigeria. Kí ló mean MC? MC ọmọ garage to be encouraging violence when we have the police station. Ó ní kí wọ́n náà wọ́n wọ police station. Do you see that statement? I've been expecting all. Ṣé mo fẹ́ wá sí Nàìjíríà tí kókó sáré okùn bọ́dí jáde fún mi? Èmi ń ṣe tó ń lọ Nàìjíríà mo ti wà nílùú ìbò at the age of 24. Ọmọ mi gan òde bẹ́ẹ̀ tí mo máa mú nílùú òfò. Ìlú jẹgúdújẹrá. MC, come over here. Let me educate you. Mo dẹ̀ mọ̀ pé tí Tinubu bá wọlé ní ìsinmi kó fẹ́ sí Minister of Transport or Commissioner of Transport. Gbogbo yín ti wá mú Nàìjíríà yẹn ẹ ti sọ di personal property yín pé bàbá wa ló wà ńbẹ̀ a lè ṣe tó wà bàbá wa ló wà ńbẹ̀ a lè ṣe tó wà. Ó ní wọ́n pín poster wọ́n tà ní orúkọ ẹ̀. You can put up a disclaimer. As an educated, not an illiterate like you will say. Kí kókó sáré àbúrò náà kò súnmọ́ bí. I don't give a shit. I don't beg for followers. Whom follower help? Mo gba sísì lọ́wọ́ yín. Àbí mo tọrọ pé bí ń pa mí. When sí ní pé kán ná wọn, kó mú wọn lọ police station. Can you try to expatiate that? So you are telling the whole world that Nigeria is not secure because of you. Touts. Miscreants. Scavengers. I will continue to stand on the truth. Ìyá òṣèlè Esabod mo gbà bẹ́ẹ̀. Ọlọ́run ṣe ń bùkún mi lójoojúmọ́ pé mi ì ní tọrọ ọjọ́ ọmọ mi ò ní tọrọ ọjọ́. Ọlọ́run dẹ̀ fọmọ ṣàdánwò fún mi. Àwọn ọmọ mi ń béèrè sísì ní ọwọ́ mi àbí tán bá tán fún mi. Ìkan nínú wọn ló fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún mi nílò tí mo tún lọ sí Turkey. I'm a bold blogger. Ẹ pátá ẹ bá rí o, ẹ pátá ẹ bá rí o, ìwọ ni mo kù. Tẹ́ bá ti ẹ̀ pa mí ìbí Nàìjíríà kò lè pa mí sí. Ṣé Nàìjíríà tó ti ń jó òkú lókùn gbé? Wọ́n gbé ilé ayé ìnira. Wọ́n tún kú tán, ẹ̀tún ni wọ́n lára. Iye mi ti ṣe nǹkan rí ilé ayé. Àfi gbogbo blasphemy tó ń sọ.
wàláì táyà mọ́tò àwọn ọmọ mi tó wọ́n rà fún wọn jíìpù wọn education kò sẹ́ni tó ní ìyẹn gbogbo. ó yẹ kó o sọ wípé wọ́n ń pín jẹ́ nǹkan rẹ̀ o. ṣé tá a bá witness ó mọ̀ tó bíi tẹ́lítọ́bì MC agoda mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o. olówó ẹ̀ mú lówó tèmi ìfọkànbalẹ̀ mi ìlówó ẹ̀jẹ̀. mi ò lè gba Bible lọ́wọ́ politician abẹ́ fún mi ní lówó ní Nàìjíríà àbí mo tọrọ. àgbàgbé gbogbo àtẹ́ ìlú àṣì pé màmá Tinubu kí mo sọ fún mi ní mi wà interested. I don't believe in all bro. owó ẹkún lẹ́ ń gbà. àwọn tó ṣeré ẹ̀ lọ́jọ́ kìíní wọ́n kú báyìí àtúbọ̀tán wọn kò sẹ́ tó àwọn ọmọ wọn lọ lẹ̀. àwọn àbàjá dàlẹ́. and so on and so forth. àwọn ọmọ Abíọ́lá tó kó ITT jẹ́ tínú wọn dò tí bàbá wọn ra kọ́ńkọ́ọ̀dù tí wọ́n ra gbogbo ẹ̀ àwọn ọmọ ẹ̀dá lẹ́nu ìyànà òwe ẹ̀ tó bí fún un ìyẹn náà pè látọ̀bọ̀ ẹ̀ ti dáyé àwọn ọmọ yẹn rẹ̀. nítorí pé a ní sọmọpá èèyàn ọmọ gáréèjì náà lẹ́nu abarapá tó wà lórí wheelchair ọkùnrin kan tó ń ṣò lórí tẹlifíṣàn tó ń ṣò torí pé àwọn Nàìjíríà fákàsì wọn wò ní òsègbè àrò tó wà lórí wheelchair torí pé olùbájì òbí ẹ̀nà ẹ̀wú ọkọ̀ lórí wheelchair. Who are the people ruling Nigeria? They are the garages. No police, no security. We have dollar kings, colored dollar politicians. Ṣé gbogbo àwọn tẹ́ máa ń gbé jáde wọ́n máa bú mi. Èmi ò rò ẹ kó ṣì àwọn tẹ́ fún lówó lọ́jọ́ kìíní àná wọn ò ṣoríire bọ̀bẹ̀ ó lè gbowó ẹkún kò ló fi ṣe nǹkan rẹ̀. Ìyà ń jẹ ṣe ló mọ dúdú. Ìyà ń já àwọn èèyàn ní Nàìjíríà oníkan náà wọ́n wọ police station. Ó yẹ kó arrest ẹ̀ tó ṣe sọ ọ̀rọ̀ nílùú ìbò ó yẹ kó fún ẹ lẹ́wọ̀n 14 years. Mẹ́wàá àti mẹ́rìndínlógún. Number one, ó kọ́kọ́ sọ̀rọ̀ MC Orídìkù police station. Àwọn police Nigeria ó ti sọ fún yín pé they are full of bribery and corruption. They are lawless, they kidnap, they can kill. If not so, kí n sọ pé okay ẹ tó wá attack ẹ náà wọ police station lóyìnbó. Violent. Tàbí ìpò tó máa lè pákánpá kó sàmúlò police station. So are you MC olùmọṣẹ́ ọlọ́pàá ni ẹni? I've seen loads of people you send to me. Mi ò gbà ti Tinubu sẹ́, mi ò gbà tàtíkù, mi ò gbà tó bí. Ju pé wọ́n dà lóyìn ẹrú kan gbé yúùtù sí bẹ́ẹ̀ lọ. Wọ́n á mú yín kan máa gé yín lórí kan máa gbé yín lẹ́pọ̀n. Èwo lè wò? Don't vote Tinubu, vote Atiku. Èwo lè wò? Ògèdèǹgbé. Mo yà bàrà. Èwo lè wò? Ìkan ògbé kan olè ní gbogbo yín pátá. No wonder you started killing yourself. Some garages that are supporting Atiku. Atiku are killing the other opposite. Someone that is supporting Tinubu, you are killing. Every day bloodshed. When you know MC ko le na your police station, kile to secure Eko, you want to wo lo Eko. So my kidnapping don't take place lójoojúmọ́. Ìdí agolu sọ. Tọ́lọ́run bá gbé ẹ̀ga, máa yáyọ̀ pọ̀rọ̀. Torí ṣíṣubú ẹ̀ wò ní dá. Àwọn ọ̀gá ẹ̀ tó lágbára, èyí tó jẹ kó tó jẹ, ọmọ tán fi pa ń bẹ lórí Google. Kó tó gbé agbára lé ẹ lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Ọlọ́run lòun bọ̀ kankan, ó lérè mi ń bẹ pẹ̀lú mi. Yín sì fi fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí ni ìpàdé asínwín àti wèrè yìí? I don't care if anybody love me. Tó bá ń bọ́yàn. Mi ní wojú kankan nínú yín tó jẹ́. Òun mo ṣe tẹ́pá mọ́ ṣe ọwọ́ mi. Wọ́n jẹ́ ń kọ́ ẹ o. Torí ó dẹ̀ kó fẹ́ jọ yín bẹ́ sáìdí ẹ̀ lójú mi dídí ni. Wọ́n tẹ pósítà kan kiri fọ́tò mi wà bẹ́ẹ̀ pẹ̀lú ti gómìnà. Disclaimer, fake ni o. Ẹnikẹ́ni tí ò bá stop láti máa distribute pósítà yẹn kí wọ́n fà lé ọlọ́pàá lọ́wọ́. Ò ní sọ pé kán náà wọ́n wọ police station. Ṣé wọ́n ní commissioner of police ní ìsìn? Life are not safe around you, MC Oluomo. It means you are the one telling people to lynch anybody, to beat anybody.
Why are they even giving the power to union entities garages? Ṣé bí wọ́n lè ti rí bẹ́ẹ̀ ti ní BRT? Why garages? Ẹ ti believe pé ní agbára láti pa èèyàn ọmọ garage. Ẹ believe pé ní agbára láti pa. Oníkun wọn nà mọ́. Maybe people will go back to your video and they will understand. Because I've been expecting people to come and point that irritating statement. Very irritative. Oníkun wọn nà wọ́n wọ police station. So pé mo pẹ́ ń tẹ̀lé náà lẹ́lẹ́ náà. Why tó fi sọ pé kọ́ náà wọ́n lọ? Ó bá ti kọ́kọ́ sọ pé kọ́ pa wọ́n. Because you have disregarded the police as well. Kọ́ náà wọ́n wọ police station. Kọ́ gbé ẹ̀jẹ̀ wọ police station. That's for you. Change your way. Ẹni lọ kọ́ ló bọ̀. Ìwé ọdún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ́ òun ṣáfẹ́fẹ́ yìí. Ọlọ́run ní rí nǹkan tí fi gba bribe lọ́wọ́ ẹnì kankan nínú ẹni ìjẹba. Torí ọjọ́ tó bá wá tó bá tún ṣe dáadáa lọ́la torí pé wọ́n ń gbé jáde pẹ̀lú àwọn òyìnbó ọ̀ràn tó ń sọ kiri pé mi kúkú dá sí i pé kì í ṣe language wa. Mo tẹ̀ yín bọ̀ sí Gíslọ́ọ̀bà nípa àfi bọ̀bọ̀ ilẹ̀ bọ̀ sí ilé ayé ẹ̀. On camera. Steve Clark _fashion. God bless you for the badge. You shall not lack any good thing. Mo kí gbogbo yín torí mi fẹ́ gbàgbé. Gbogbo ẹ̀jẹ̀. Àwọn ọmọ tó jáde tí wọn wọlé. Bó wù ìkẹ́ lọ hide ọmọ ní America. Ìwọ ọba ó lé o. Ìwọ ọba tó ń kó owó Nàìjíríà jáde o. Tó ń kó góòlù Nàìjíríà jáde táwọn Chinese bá yín gbé oko kiri. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ ní màálù. Bó bá wù ìkẹ́ hide àwọn ọmọ yín sí Canada. Kẹ́ hide wọn sí Australia London. Orí alẹ́ ayé yìí. Ọlọ́wọ́ gbọgbọrọ. Á gbẹ̀san gbogbo ẹ̀jẹ̀ tó ń ké ní orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ọmọ yín pátápátá. Ìjọ ẹ bá kú bá ògùn ní àrùn. Ilẹ̀ yín á wọlẹ̀. Ẹ mọ̀ gbọ́n tí wọ́n dá ní gáréèjì yẹn ni. Ẹ mọ̀ tanra yín Ẹniọlá mi adé òní jẹ́kọ̀ọ́rò. Thanks for the badge. Ilé mọ́ sọ̀rọ̀ lásán. Bàbá àgìkò. Olómo sọ fún yín rí gbogbo àwọn tẹ́ gbé jáde. Kò sẹ́ni ẹ gbàgbé ni. Ó ní. Mi ò rí babaláwo náà. Mi ò rí àáfà mi rí pásítọ̀ náà mi rí olórí burúkú àrógbó aṣọ mọ́ balẹ̀ àwọn ẹni òfò àjẹpúpọ̀ àjẹdúdú tó lè dágbára lórí mi Adétòkunbọ̀ ọmọ Fóyèkẹ́ níta gbàlagbà jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ àdìtú ni kò sẹ́ni tó lè tú. Ká bá ti ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ lọ sponsor àwọn speaker àtàwọn ọba àwọn alápẹ̀rẹ̀ apárẹ̀ tó gbé àpẹẹrẹ ẹ̀kọ́ àwọn ọba olè àwọn bàráwò bá ń sá. Ẹ̀yin ọba tí mo jẹ mọ́ kérété yóò béèrè pé kérété mi pé ibo làwọn bàbá yín tó ti jọba tí wọ́n ti gé bíi 40 years wọ́n sì wà ńbẹ̀ o kì í ṣe irú Lámìdí olè tó kú o. Bẹ́ẹ̀ Lámìdí ò bá mọ́ jalè ni ìyẹn Lámìdí olóṣèlú politician bóyá bá lo 100 years. Ìrìn bọ́ kankan ìrìn ní bẹ pẹ̀lú mi. Ta ni ẹ rò pé ẹ lè gbéyàn dídí kókó bó Esabod ṣá? Èmi mo national anthem tó ń kọ fún mi ẹgẹ́ ń kà fún yín. Òyà òfò ìyóòṣì. Mo ní mi ò ra lẹ́jọ́ mo ti dé ìlú òyìnbó. Lórí ìyóòṣì olórí burúkú mo ra kìíní, mo ra kejì, mo ra kẹta, mo ra Mercedes, mo ra jíìpù, mo ra júùkì, mo tún lálàáfíà ọmọ òsì ìkèmí inú òsì ìkè àwọn ọmọ mi ń ṣoríire wọ́n ní promotion. Mo ṣe sọ pé ṣé rí gbogbo tẹ́ ń ṣe yìí ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ẹ wo àwọn pásọ olóṣèlú tó bà Nàìjíríà jẹ́. Bí ẹ gbúrò ọmọ Ọbásanjọ́ gan tí yẹn ti ẹ̀tọ́jú ọmọ ni ìyẹn bàbá ẹlẹ́dẹ̀. Ẹ̀tọ́ Ọbásanjọ́ ẹ̀ ti try díẹ̀ bó tẹ̀ gẹ́ pé bàbá àgbà yẹn náà yà náà láìbírì tó kọ́ yẹn gbogbo àwọn òṣìṣẹ́ tó bá kọ́ pátá kò sanwó fún kọ́ńtàtọ̀ kò san kankan. Ẹ̀ ń jayé fàmílì tí ń tutọ́. Bọ́mọ tálákà ò bá ní dìde kò kàn yín nítorí pé ẹ fẹ́ kí tálákà lówó ní Nàìjíríà bó ṣe ń kí yín tó bá ní yín títí bàbá o ẹ fẹ́ kó máa ṣe ẹrú fún yín kó máa bá yín gbé báàgì. Nàìjíríà gò bẹ̀tà là ń gbọ́ kí lè gba independence lọ́wọ́ Britain fún ṣé béèrè ò fàjà. Àwa ní Britain kó wa lẹ́rú o we want independence o ṣé rí ẹ̀yin gan Britain ò kó yín lẹ́rú before the 1960 independence.
regular iná ò lọ rí omi ò lọ rí kápẹ́ ẹ̀jẹ̀ kó máa mọ̀ kó máa kó wa lẹ́rú lọ. Ẹ̀yin olórí burúkú kí lẹ́yìn ń ṣe ẹ̀ ń kó ọláwọ̀ dúdú ẹgbẹ́ ẹ̀yin tí ó bìbí tó gíráduéètì ní yunifásitì tí ó ríṣẹ́ ẹ̀ ń kó wọn lẹ́rú. Ọmọ yín tó jáde yunifásitì lẹ́tí ẹ̀rólẹ̀ sínú mínísírì orúkọ ẹ̀ tí wà bí ò ti ń gba sálárì. Bàbá tó gba pẹ́ńsọ̀n ní mínísírì ṣì ń gba sálárì lọ. Gómìnà tó ti lọ gan tó ti re-elect mi ó sì ń gba sálárì lọ. Ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ ẹ ní guilty conscience ẹ̀jẹ̀ kankan òfúlò èmi ò lẹ́bí lè. Àyíṣẹ́ ẹ sábà ìdè ń káńtì Nàìjíríà ẹ jọ̀ọ́ MC kí nìkan òwúrí tó wà Nàìjíríà. Èmi ò ní gáréèjì tó ti protect mi kí ni nǹkan òwúrí tó wà Nàìjíríà ń sọ lọ. Ṣé bèrè ò fàyà? Àwọn tó ń gba SARS aráàlú òyìnbó tó ń gba SARS àbí nìfìyà tó ń gba SARS ṣọ́ngẹ́ bíi blọ́gà tẹnu wọn já rọ́ọ̀fù tó ṣẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bíi Zeh Esabod wọn ṣe blọ́gà SARS ní gbé SARS MC ọlọ́pàá tó yẹ kó máa protect yín individual wọn kò fún wọn permanent wọn ni pé iná ṣọwọ́ tá a fi padà. So ẹni tí ò bá lówó Nàìjíríà kò ní ilé ayé gbé. Bó o bá ti lówó ní Nàìjíríà ó rí ní ayé gbé. Wo yìí akíndánidání actor yẹn Ọláìyá tó ṣẹgbẹ lékété bíi tọlọkùnrin òpònú amukun mẹkọ ọdẹ Ọláìyá igwe olóńdọ̀bálẹ̀ in táwọn olówó Nàìjíríà fẹ́ máa fi yín ṣe nìyẹn trade by barter. In tí àwọn olówó Nàìjíríà tó wọn fi fẹ́ kí mẹ̀kúnnù ó dìde ṣe tẹ́ bá níná ẹ̀yin mẹ̀kúnnù tẹ́ ń ṣe omi tẹ́ ń lọta bó lẹ́ṣẹ̀ gba báàgì lọ́wọ́ olówó tó bá ń bọ̀. Bó ni wọ́n ṣe mọ̀ gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ lọ láàrin títí kẹmọ́ ẹ kò wọ́ sókè àpá ní bàbá ẹlòràwọ̀ amọ́ràwọ̀. Ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹni òfà tó lóṣèlú o àtàwọn tó ń gáìdì yín o. Àtọ́ba jẹgúdújẹrá ìwọ tó bá jẹ́ jẹgúdújẹrá ni kò mú tiẹ̀. Mi ò dákọ olórí burúkú tó bá gbọ́dọ̀ mi bọ́ mú nínú àwọn ọba aládé mú tiẹ̀. Má lo language yẹn mọ́jọ́ mi o tó bá tó fẹ́ kí n jáde fún ẹ MC mi ò bá kankan sọ̀rọ̀ inú yín o ìtàn sọ pé ẹ̀ ń láìkì pósì ẹ̀ sábọ́ọ̀dù bí Koko Zaria bá ṣe tí ò dọ́dọ́ la máa búlọ̀gì Koko Zaria ọmọ ewé ni MC o mọ̀ tipẹ́tipẹ́ gbà jẹ́ kọ́kọ́ lọ sí Amẹ́ríkà níbi 6 years ago tó pè mí tó kí mi ọmọ ewé ni kò lè dá mi dúró bí mi náà ṣe lè dá dúró ṣe rẹ̀ bá sì lóun ò ṣe ewé mọ́ àṣàna fúnfún tí wọ́n fẹ́ gba owó báńkì ni àpọ̀nlé ní iye ewé bẹ́ẹ̀ ni àpọ̀nlé ní iye ọ̀gẹ̀dẹ̀. So tí èèyàn bá fẹ́ Olúfisáyọ̀ oníbọ́ọ̀lù sọ thanks for the badge ọkọ mi thanks lóṣojúmọ́ ní o Koko Zaria ò tiẹ̀ lágbàjẹ́ ṣàfihàn sílẹ̀ ọmọ ewé nìyẹn kò mí wípé kínní Koko Zaria is not in position láti sọ mi pé tí máa sọ and I'm not in position kó sọ pé nǹkan máa tí n bá rí pé ó gbé átíkù kan tí n bá rí pé bá fẹ́ bá promote máa bá promote ẹ̀ kò sí kankan nínú yín tó lè Wàsíù Àyìndé gan tó gbé mi lọ Nàìjíríà torí ọ̀rọ̀ olóṣèlú mo dé mo tẹ̀ sí gbogbo wọn lójú ni Goldmine TV torí ẹ̀ la ṣe kíra mọ́ tí Goldmine TV pé àǹtí mi tẹ́ ẹ bá ti tẹ̀ láwọn olóṣèlú ẹ rà lé láàrin ọjọ́ mẹ́ta ẹ ṣe kinní kan mọ̀ pé Goldmine ẹlẹ́nu làálẹ̀ ọ̀dẹ̀ ẹrú onífújì. Ṣé òwì bẹ́ẹ̀ Goldmine? Kéde pàdé mi àti Wàsíù tán fi gbé mi lọ. Miss Dumblow, thank you for the badge. God bless you. Ẹ fẹ́ fi mí sí pàrọ̀ ni. Màmá ṣe mọ̀ pé ní voice gan yẹn Wàsíù. Tí Wàsíù bá rí mi pé mò ń bọ̀ ní ìsìn wà láì yóò kó sínú ilẹ̀ ni. Ìwọ wà. Ẹ sábà rúgbà tó padà dé sí lóyìnbó bẹ̀rẹ̀ sí gbé Wàsíù tó gbé lọ sí kòkó ní dá fún yàrá ìyá gbogbo yín pàpà àti Wàsíù. Olórí burúkú bíi tèmi lẹ́yìn ni. Kò mọ́ọ́rẹ́ Wàsíù gbé lọ Nàìjíríà nígbà tó padà ọjọ́ mẹ́rin ó búùkù mi ó sì pè mí sí kọ́bíkù rẹ̀ lótẹ́ẹ̀lì kò bá mi so ó níṣẹ́ mọ̀ yìí pé tẹ́ bá ti dóde ṣáàtì báyìí 1000 who is Linda Kejì voice yín we need it bẹ́ẹ̀ ni mo ṣe yes sir ẹ má bá wọn olóṣèlú ìgbà àmọ́ mo ní yes sir ọjọ́ mẹ́rin kúkú ni mo ọjọ́ mẹ́rin fẹ́ pé bẹ́ẹ̀ ni mo ń ṣe ṣáàtì níbi Radisson ìjọ náà mo sọ pé ẹ lóṣèlú ẹ dìbò fún wa o bọ̀dá mi Ajímọ́bí èèyàn gidi ni èmi mo
pàyà dé Dublin airport mo tẹ̀ sí àláyà yìí sí pé kò lè dá fún gbogbo yín lápapọ̀ mo ní wọ́n kidnap olórí burúkú àwọn kidnappers náà ìbáwọn ọmọ fámílì olóṣèlú ló yẹ kẹ́ lọ mọ gbé àtàwọn fámílì àwọn ọmọ gáréèjì àti fámílì àwọn ọba tó ń bàlù jẹ́ èwo ni normal people tẹ́ lọ ń gbé ta ló ń bú mi ń bẹ̀ yẹn bíkọ́ kí ni pàdé asínwín Arẹ́gbẹ́ṣọlá náà fún mi lówó oúnjẹ yẹn bẹ́ẹ̀ mò ń rò pé bó ṣe fún mi lówó yẹn kò lè ra gbé fáwọn tó tẹ̀lé mi tó ń sùn tì mí ló tẹ̀lé Ọlọ́run ní gẹ́gbà yín náwó ẹ̀jẹ̀ kí ló tẹ́ fi ń sáré tẹ̀lé owó náà jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ìjẹ́ ìrántí ọjọ́ kan ọ̀jọ̀kan tí kò wọlé bí olè lóru ibi ká jẹun sẹ́nu wa yìí ni ká sì faṣọ bo ara wa yìí àgàgà kò dẹ̀ ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kò dẹ̀ ra kọ́lé vanity upon vanity all is vanity tí gbogbo yín bá ń ronú bíi tèmi wà láyé ní dìbò fún olóṣèlú kankan ẹjọ́ ọdẹ ìṣẹ́jú olóṣèlú bí ìrẹ́pẹ́ yìí wèrè olórí burúkú yìí tẹ́ẹ̀tì torí kúlíńkúlí búrẹ́dì tẹ́ẹ̀ǹtà ọjọ́ ọ̀la àtọmọdọ́mọ yín Nàìjíríà no go better in the next 20 years ẹ wà rí kí wọ́n ti pè ìgbọ́n ni Buhari ń yáwó wọ́n mí ṣọ̀pọ̀ máa empty Buhari ò lè gbéjọba fún kankan ní mo ti sọ pé ní lábẹ́ 2 years kò sí tí mo sọ I am Gab God supplement all your needs thank you for the badge kí ni wọ́n ti ń pè ẹ mọ tí mi ṣe kí n gba bribe ẹ̀ẹ̀kan mò ń jẹ oúnjẹ tí ń jẹ lálẹ́ mo ti order Chinese rice ẹ̀ẹ̀kan mò ń jẹun lójúmọ́ kí n tẹ̀ máa jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ gbà tí má ṣàtẹ̀ láṣọ bora tí mi ò wèkì sá tó gbọ́n rẹ̀ rí mọ́tò àgbàlódé tí mò ń lò tí mo dẹ̀ ra lé ṣé tó o bá kú ìkan ló máa jẹ́ ẹ jẹ́ ká ronú ẹ̀yin pípù yóò dẹ̀ kí gbogbo èèyàn ọmọ gáréèjì àti gbogbo yín kì í ṣoore fún tálákà kì í ṣoore fún MC ṣòǹgbọ kì í ṣoore fún no name fún tálákà bí ẹ̀kọ́ lè fún 100 euro 100 naira 200 naira bí ìkẹ́rẹ́ àwọn actress kẹgbẹ́ mọ́tò fún lórí tẹ́ máa ń ṣe nù táwọn olóṣèlú máa ń ṣe ni ó ṣe orí family tí ń tutọ́ MC ṣe mo parọ́ ni ṣé no name kan tí òbò lóṣèlú tán kó kàn wá bẹ́ẹ̀ pé dádì ẹ fún mi mílíọ̀n ẹ fún mi ní 500 ẹ ò lè fún wọn ìtí newspaper ó gbé yín MC just bought a car for actress the same thing with the political kings o ẹ dákun àwọn ọba dìdìrìn wèrè àwọn ọba tó pé tẹ́ bá gbá wọn létí ẹ gbá wọn létí gbé tí ò sọ́wọ́ yín ò ní rọ tí àwọn olóṣèlú gbé síbẹ̀ àwọn olójú kan olójú wákòwákò bí aago ṣọ́ọ̀ṣì ẹjọ́ àwọn ọba heritage yẹn wọ́n fún àgbẹ̀ wọ́n bí ọba Iléṣà Èkìtì wọ́n fún professor of Èkìtì wọ́n fún wọn ní oyè gbogbo ọba táwọn ọba politician fún lóyè orí Facebook gbogbo wọn àti máṣà ti rẹ lórí filter tó ti lo filter kó ló ń ta nǹkan kan ń taṣọ wọ́n bá gbé ọ̀pá lé ẹ lọ́wọ́ ọ̀pá yẹn orí kúngúkúngú bí oko bàbá kúkúrú bó ṣe rí ni wọ́n á gbé adélé wọn lórí yèyé wá kórí Facebook yèyé bọba jíròrò yèyé bọba sùn wèbí yèyé sọkọ ọba yèyé gẹpọn ọba kí ló dé orí burúkú dé bá yín ni ẹ mọ iye tó fi ń gboyè yẹn ni starting from 10 million naira. Let me work the arithmetics of him do àwọn aráàlú òyìnbó fún yín kò ní mọ̀ ní dáa fún yín àtàwọn ọba ìgbèríko náà kì í ṣe olè political mo mọ àwọn ọba kan náà o mo wọ̀n wọ́n o àwọn wèrè àwọn adé nepa yóò mọ̀ kọ́ náà níbi àwọn adé yẹn wọ́n mọ̀ tó ti ń kó ní AliExpress iná ni àjàjà kí gbogbo wọn míìtì kan náà fẹ́ jọ jó pàtí kò ní ìdìkan máa tán fluorescent ó rí gbogbo wọn mọ̀ kọ́ ní mọ̀nàmọ́nà sọ́ọ̀nù dẹ̀ ní fẹ́ẹ̀kì ni ẹ̀yin dẹ̀ di diamond cake bíi ti queen ni adé tó ní diamond kiri stone tó ń kó sára àwọn àǹkárá gíní wọ́n ti kọ́ wọn síbi adé wọ́n á gbé kùmọ̀ ẹkùn lé wọn lọ́wọ́ àná máa sọ pé yèyé o lórí Facebook àwọn olórí ẹyẹ yèyé lórí Facebook yèyé tó máa jáde ó lé ní 1 million tálọ̀pá wèrè ọ̀pọ̀ òfò
mo rí táwọn kan náà tó bá ti wọ́n àna ọ̀pá àwọn tó bá ti ń bá yẹn jà lórí social media wọ́n àmú ọ̀pá yẹn ayọ̀ ẹ̀ pé kò ní dá fún yín kò ní dá fọ́pọ̀ owó yín ikú òjijì ni ó pa yín ẹ̀ nà pa síbi gbogbo yín lẹ́ẹ̀kan náà kò lè ṣiṣẹ́ orí yín burú ẹni tó náà ń ṣe tẹ̀ kó sẹ́ni tó ní ìdójú ìjà kan mo ní mi kọ́ mo pera mi ẹmu tó fi ń yan ẹyin tẹ́gẹ́tẹ̀ mi ẹ má gba oyè kankan o olè wọn fi yín jà o ọba ò náwó fún yín o yẹ̀pẹ̀ láyé àtijọ́ àwọn olóyè ayé nàìjíríà ti bàjẹ́ ọlọ́run kan ti kọ̀yìn sí yín láyé àtijọ́ ẹ̀yin ọba pàpà ńlági ẹ̀yin oníkóró mẹ́ta lẹ́pọ̀n ẹ̀yin ládé wèrè ẹ bọ́ síbí èyí tó bá jẹ́ tiẹ̀ kó mọ̀ pé òun ò bá wí ìwọ tó bá ṣe dáadáa mọ̀ pé ó mọ̀ sí ó ṣe ọmọ mi àwọn olórí ire ọba nù àwọn olórí burúkú ọba wà àwọn ẹni òfò ọba wà àwọn kò lè gùnkè kò lè sọ ọba olórí burúkú yín ẹ̀yin ọba wèrè yìí orí Facebook ẹ ti ń ṣe meeting láyé àtijọ́ tí ọba wọ́n máa ti jí láàfin látago 9 àárọ̀ gbogbo olóyè máa wá wọ́n á jókòó sáàfin ọ̀tún ó jókòó òsì ó jókòó ìyálóde ó jókòó yóò jókòó wọ́n á kọ́kọ́ jíròrò council wọ́n á kọ́kọ́ jíròrò kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò kan kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò kan ọmọ mélòó la bí nínú àdúgbò yìí bọ́tẹ́ bá ti kẹ́ tó súnmọ́ ẹ pé ẹ ti ẹ̀ ń sùn ni àwọn ọba tó ń sẹ́ndì friend request yìí ìrírú ẹ̀rí gẹ́ mo ti di ayé tí n bá ṣe friend request ní àwọn ọba kúnlẹ̀ ibi tí mo accept ní gbèrè ẹ̀ gẹ̀rà sí kí lẹ́yìn ṣe rẹ friend request fún mi fún ẹ fẹ́ jókòó léṣù ló máa bẹ̀yìn lẹ́kùn tí mo accept tán bá ti wá fi wọ́n joyè wọ́n máa pè wọ́n pé títì kan lọ́nà Ajégúnlẹ̀ wọ́n nídìí kànga wọ́n nídìí kíní kan wọ́n máa ẹ̀yin olóyè náà lọ̀ wọ́n pè yẹn o àdúgbò kan yèyé àwọn aládùúgbò bẹ̀ ń sọ wípé eruku wà bẹ́ẹ̀ nídìí ọ̀dà wọ́n á fi yín wọ́n á ń gbowó lọ́wọ́ yín ó mọ̀ gbọ́ wọ́n nídìí ẹ̀rọ ata o wọ́n nídìí adìyẹ o wọ́n nídìí kànga o wọ́n fi meanwhile local government ń fún yín lówó ẹ̀ ń gbowó láti ṣe kànga fúnra yín wọ́n á ń kówó wọ́n ń kó sápò lẹ́yìn tẹ́ bá ẹ̀yin yèyé ẹ ṣe pé tàn bá sọ bẹ́ẹ̀ fún mi tẹ́ bá tó ń bọ̀ yèyé o awo ọba o ọta o omi ó pẹ̀ láyé kí lẹ́wà láàfin mi gan náà tẹ́ bá ń bọ̀ ẹ bá ra Marks & Spencer pátá funfun 8 dọ́sìn 8 ẹ bá mi rí yẹn ra bàtà 8 àṣedànù ṣé aráàlú òyìnbó ṣó tọ́ fún oyè ṣé ẹ mọ̀ wá aráàlú òyìnbó tẹ́ fi ń joyè àní ò ní dá fún yẹn Yorùbá ẹ tètè rán alálẹ̀ sí mi o alálẹ̀ nìkan ló lè sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ mọ̀ pé mo ti ń bú ẹ̀yin ọba ní ìsọdún kẹfà ni bòlítàyà àwọn wèrè tó máa ń bú mi wá sọ pé àwọn òròbọ pàgbára ogun wà mọ́ Nàìjíríà ṣálálẹ̀ ò sí ni ó yẹ kálálẹ̀ tí alálẹ̀ ò lè pa mí alálẹ̀ ò sí ní di òkùnkùn ọba tó bá pe alálẹ̀ orí rẹ̀ ni ó gẹ̀lẹ̀ lórí tọmọtọmọ funfun lálálẹ̀ alálẹ̀ ń tún ìlú ṣe ni ẹ wà sọ pé ẹ fẹ́ràn alálẹ̀ kò pọ̀ yín inú sọ láàfin. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.